ẹ dákun o, níjọ́ wo là ń tí ń ṣègbéyàwó náà? Mo ń sọ̀rọ̀ nípa actress Wasila Coded. Níjọ́ wo ń ṣègbéyàwó náà? Bóyá là ń tí ń gan, bóyá náà ẹ̀ ń jẹ́ ìfọdún kan tọkọ ti gbèsè rẹ̀ dé. Ẹ̀yin ọkùnrin sẹ́rí tí mo wá ń dùn mí lọ́rọ̀ àwọn obìnrin mi ni wípé ìyáálé ó tún máa signal sí ìyáálé ó mọ signal sí mo fẹ́ eléyìí ṣe adé orí kí adé ẹ̀gún ni mo fẹ́ eléyìí sọkọ ọkọ ni ẹ ní wo bẹ́ẹ̀ ẹ mọ ni wọ́n wariwo ọjà o ẹni tó ń bá nájà ni ọmọ wo oríwẹ̀ bá wọlé tán kẹ́ ẹ tó máa ná irú wọn ẹnu wọn sì máa ń dùn dáadáa. Wọ́n ti rojọ́ ìyáálé ní 9 10 fún yín lẹ́yìn náà mọ̀ wò pé Ọlọ́run kò ṣàánú. Ẹ dákun ọdún mélòó náà fi yẹn jẹ́ ìgbéyàwó báyìí. Ìyáálé wà kọ́nà kan ní bá tí wọ́n mọ rín ẹ̀rín wọ́n mọ fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni. The funnest part of it ni wípé ẹ̀ tún ní ṣe pẹ́pẹ́ dẹ̀ mọ́ wọ́n ẹ̀ ní ṣe pẹ́pẹ́ dẹ̀ mọ́ wọ́n ẹni kọ́kọ́ tó yẹ kọ́kọ́ jọ ṣègbéyàwó bòńkẹ́lẹ́kẹ́ kọ́ gbé sínú ilé fún bóyá bí ọdún 2 3 4 5 kẹ́ ẹ fi observe ara yín. Ìgbà náà wọ́n wá mọ̀ pé yín àti ò bá ti ń mọ́rin wọ́n mọ̀ pé yín kẹ́ ẹ wá advertise fáwọn couples kínní èyí ló mọ bọ́sà ń kó ìyáálé mọ̀ wò pé ó fẹ́ kàn náà ó ti kàǹtìn báyìí mọ tá a lè fi qualify ọkọ wọn o kéèyàn sì bímọ tán náà kó sì mọ wàá sinmi lọ́jọ́ kan oríṣiríṣi caption ní lójoojúmọ́ ọkùnrin èmi ò sọ fún ọkùnrin kan wà tán rojọ́ ju obìnrin lọ aláì tó jẹ́ pé mo wò pé kí ló dé sáfìsẹ́ ni èyí tí bọ́dá fi ń da caption sí orí ayélujára báwọn Ọlọ́run ló mọ ibi tí ó ti pín ẹjọ́ àǹtí ń dé ní wẹ́lẹ́wẹ́lẹ́ aláì Ọlọ́run ló mọ ibi tí ó ti pín ẹjọ́ wọn dé ní wẹ́lẹ́wẹ́lẹ́ ọmọdé á sì yàn o Ọlọ́run kó ṣàánú o ó lágbára.